dédé àsìkò yìí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Jíjí ta jí láàárọ̀ yìí àní bẹ́kúnjí. Jíjí ta jí láàárọ̀ yìí àní bá bànújẹ́ jí o. Jíjáde wa àní jáde lékú lọ́wọ́. Pípadàbọ̀ wálé wa àní bókú ọmọ, àní bókú ọkọ, àní bókú aya o. Orúkọ mi ni Lúkúmọ̀nà ọmọ Àyándárì bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá onílàákàyè ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ gbójú ayọ̀ sókè ẹ bá àwọn àwòrán méjèèjì yìí. Tẹ́ bá pọ̀ tó yín ẹ rí i pé ewé Orijin ni. Tẹ́ bá wo apá òsì yín ẹ rí i pé Ìwulo ni. Ìwulo pẹ̀lú ewé Orijin. Kí ló wúlò fún àtàwọn èròjà tá a fi kún tí ilẹ̀ bá dá tàbí téèyàn fẹ́ kí ọ̀nà máa dí mọ́yàn. Gbìyànjú kó lọ wá méjèèjì yìí. Èpògi kan bẹ àwọn bàbá wa ń pè ní jẹ̀bù. Ọ̀gbọ́ èpògi jẹ̀bù. Ọ̀lọ̀ èpògi jẹ̀bù yìí yóò kùnà àgùn yóò kùnà lọ́múlọ́múlọ́múlọ́múlọ́mú. Irú yìí náà ó ti lọ̀hún náà yóò pọ̀ dáadáa. Ọ wà lọ ewé yìí. Ewé yìí tútù là á lò. Ọ wá gbìyànjú ọ wá ẹran màálù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ kó ṣiṣẹ́ dáadáa ẹran àgùntàn ní kẹ́ẹ̀rà. Ẹ gé sí èkìrí mẹ́fà kó tóbi dáadáa. A lẹ́ran màálù o ṣùgbọ́n ẹran àgùntàn gangan òun ló dáa jù. Ẹran àgùntàn òun ló dáa jù. Òun ló dáa jù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó léèwọ̀ àti má jẹran àgùntàn bá ní lòdìdí ẹyẹlé kan. Ẹyẹlé yẹn ó gé sí ètò wù ọ́. Lẹ́yìn ìgbà tó bá yọ orí tó yọ ẹsẹ̀ rẹ̀ tó gé kúrò mẹ́. Àwọn ọmọ ní kẹsẹ̀ rẹ̀ ló gé o. Bí wọ́n ti fún wa tí wọ́n sì ṣe é lójú wa taari òun ní sọ fún yín. Ọyẹ lọ́pọ̀ èpo jẹ̀bù ẹ ti lọ ó ti kúnná. Irú yìí irú pẹ̀tẹ̀ ẹ ti lọ ó ti kúnná. Pẹ̀lú ata ìjọsìn iyekíye tó bá rí o lè lo méje o lè lo mẹ́jọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n omi àgbọn òun lómi rẹ̀. A ò gbọ́. Ó fi ṣe ẹran yìí lépo ní gbówó lè fi mágí sí. Tí a bá ṣe ìkàlẹ̀ lálẹ́ o sì lè ṣe é láàárọ̀ kùtùkùtù náà. Gbówó o lè tẹ̀ bàtí. Gbówó o lè gúnyán fẹ́rẹ́fẹ́. Gbówó o lè kẹ́kọ̀ọ́ tí àbí fùfú. O lè ra búrẹ́dì tí gan kan ọmọ jẹ́. Kò gbé mínírà tó tutù wájú ìwọ lọmọ ohun tó máa mú o. Mínírà tó tutù mọ́ dákọ́ o. Bóyá bíi Pepsi àbí bíi àbí energy drink. Energy drink bóyá bíi Fearless àbí nǹkan kan gbé wájú ọmọ àṣẹ múlẹ̀ lórí. Ọmọ ìyá mi tá a bá ṣe ọbẹ̀ yìí tó jiná tọkọtọkọtọ ìyẹn wà ṣàdúrà sí i. Gbìyànjú kó jẹ́ láàrin ijọ́ mẹ́fà tó o bá jẹ́ má sùn obìnrin. Wàhálà ànúgbà ìní sọ fún ọ jù bẹ́ẹ̀ lọ ó rí kí ni mo pè é ó rí ànúgbà ó sì dúpẹ́. Lára àwọn àṣírí tí ń bẹ lára ewé Orijin yẹn tó fún yín nìkan sí. Tó o bá mú ewé Orijin yìí tó o sì já ewé àjẹ́ ọ̀bàlẹ́ tútù. Ọya gbèsè ọwà dì. Ṣé àwọn bẹ́ẹ̀ bá ta kan ní kókó bó ṣe ta gbogbo ẹ̀ ní kókó ọwà kó sínú kòkò. Ọya bomi sí. Òkúta akọ mẹ́ta ọya kó lé lórí ọya sí.
jẹ́ kó jiná dáadáa yọ omi rẹ̀ sínú kọ́ọ̀bù kó bóyin sí kó máa mú. ọmọ ìyá mi àgbo àwọn àgbàlagbà ní téèyàn máa fi ṣara wúkẹ́ wọ́n kà mọ̀ pé nǹkan ń ṣẹnure fún ọ ní àṣírí ayé ni ẹnìkan ò lè rí. àáfi ipò tíì mu kódà omi tó yọ yẹn o lè fi tẹ̀bàjẹ́ káwọn ọmọ rẹ̀ ọ̀jẹ̀ o lè fi dà á sórí ìrẹsì kó fi sì rẹsì jẹ fáwọn ọmọ rẹ̀ wọ́n kà mọ̀ pé ogun táwọn ọmọ yẹn ń ṣe wọ́n ń rí ṣe ni àṣírí ayé ni kò lè yé wọn. orúkọ mi ni Lukumanu ọmọ Àyẹ́dàrẹ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹnìkan bá pèrè ní bàbá ọgbọ́n tẹ bá ti gbọ́ Lukumanu Àyẹ́dàrẹ́ kì í ṣe mí ní o bọ́ bá ti wá gba fídíò yìí tó ń ṣe kòńgẹ̀rẹ̀ ọyá máa dánlóòdù ẹ̀ kó sì máa ṣí ààrẹ àní ẹ̀ ṣí ààrẹ torí káyé ó lè mọ̀ wá Ọlọ́run ti pariwo wa tẹ́lẹ̀ Ọlọ́run ti fi wá ayé àwa náà sì ti mọ bílẹ̀ ayé ṣe rí Ọlọ́run máa jàyé ọfà yìí hàn wá lókù Ọlọ́run sì ní jàyé ọfà yìí hàn wá tọrọpá wa náà tẹ̀sí àgbàmọ́lẹ̀ àti ní tẹ̀ mọ́lẹ̀ láíláí. nọ́mbà wo lẹ lè fi kàn sí mi +23480 3298 3298 ọ̀gbọ́ dáadáa +23480 3298 3298 yẹn fọ́n nọ́mbà MTN ní kan sí +23481 33155111 +23481 33155111 yẹn fọ́n nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí +229 54 65 1928 +229 54 65 1928 yọ yẹ wá o kò ní yí ẹ lẹ ìbéèrè lórí ìrìn àjò ayé yín ni àbí gbogbo àwọn ètò kata àti fílẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan kan ó wù yín ká bá yín ṣe á tó bá jẹ́ pé ń bá wà Nàìjíríà bó sì jórílẹ̀-èdè Benin náà ni á bá yín ṣe kò sì jẹnu yọ yẹ wá o kò ní yí ẹ lẹ tiwa yóò dire o gbàrà Ọlọ́run pé nọ́mbà mi tó bá ti pè é dàrẹ́tì tí ọba ti lọ tó bá ti pè ti Nàìjíríà tí ò sí ní Nàìjíríà ni wọ́n pe WhatsApp ẹ̀ tí ń bá tó bá ti wá rí kó ń pè ní ìgbé mo bí sí nìyẹn wọ́n sá máa pè mí orí pé máa gbé àdàrà fún wa o yọ yẹ wá o kò ní yẹ ẹ lẹ o ire o ire kàgbèjì òní ọ̀sán wá o.